ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ Wùmí Toríọlá àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun olùkọ́ mi. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun olùkọ́ mi yìí? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Wọ́n ní ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀, ẹni bá bímọ ṣèbóyẹ kó tọ́. Ubi must tọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Sinimá yìí gbóná janjan. Ṣèbí Wùmí Toríọlá ìyẹn tó jẹ́ Àràmídé ló bí ọmọ tí ọmọ rẹ̀ sì ń jẹ́ Yọ̀mífẹ́. Ó fẹ́ràn ọmọ yìí débi wípé ẹ̀mí rẹ̀ ni. Ṣèbí ọmọ yìí kò ní bàbá mọ́, bàbá ọmọ yìí ti kú láti kékeré. Adémídé nìkan ni ó ń tọ́jú ọmọ yìí tí ó sì ń rán lọ sí ilé ìwé tí ó sì mú gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo. Láti ìgbà tí bàbá ọmọ yìí ti kú fún ọdún 8, Adémídé kò rìmárì kò sì fẹ́ ọkọ míì. Kódà ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ó gbìyànjú láti fún Àràmídé ní ọkọ ìkan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí kò sì gbà. Adémídé yarí, ó ní òun ò fẹ́ ẹni kankan, pé òun ò lè fún ọkùnrin kankan láàyè nínú ayé òun. Níbi tí ọ̀rọ̀ ọ̀hún lè dé, ọ̀rẹ́ òun àti ọ̀rẹ́ rẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ìjà. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Níbi tí ọ̀rọ̀ yìí tún wá takókó sí, ìyá Adémídé kò bí ju ọmọ 2 lọ, ìyẹn Fathia Balógun, tí ó sì wù kí ọmọ rẹ̀ kí ó bí ọmọ púpọ̀. Kódà ó ní kó bí ọmọ rẹ́kẹrẹ́kẹ́. Ìyá rẹ̀ sọ fún un wípé tí ọkọ ẹni bá kú, ọkọ ẹni náà ni èèyàn fẹ́, kí Adémídé wá ọkọ fẹ́. Ṣùgbọ́n Adémídé yarí, ó lóun ò fẹ́ ọkùnrin rárá àti rárá. Kò pẹ́ kó jìnnà, ká tó wí ká tó fọ̀, wọ́n gbé olùkọ́ tuntun wá sí ilé ẹ̀kọ́ ọmọ rẹ̀, ìyẹn Yọ̀mífẹ́. Olùkọ́ yìí sì fẹ́ràn Yọ̀mífẹ́ débi wípé ó máa ń ra gíftì fún Yọ̀mífẹ́ lójú méjèèjì. Kódà ó mú Yọ̀mífẹ́ gẹ́gẹ́ bí ọmọ. Níbi tí ó lè dé, ó fẹ́ràn Yọ̀mífẹ́ débi wípé kò sí nǹkan tí kò lè rà fún un. Kódà nítorí pé Yọ̀mífẹ́ jẹ́ ọmọ tó mọ̀wé lọ́pọ̀lọpọ̀, tó brilliant dáadáa, ìyẹn ni ọ̀nkú yìí, ìyẹn Adétọ́lá, tí ó fi fẹ́ràn Yọ̀mífẹ́ gidigidi. Ó ní Yọ̀mífẹ́ ni favourite student òun. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, kí ló padà ṣẹlẹ̀? Báwo ni Adétọ́lá àti Yọ̀mífẹ́ ṣe connect? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Kódà ìyá Adémídé, ìyẹn Fathia Balógun, ó gbìyànjú púpọ̀ lórí ọ̀rọ̀ Adémídé láti fẹ́ ọkọ míì. Ó ní tí kò bá fẹ́ ọkọ míì pé òun ò ní kúrò ní ilé rẹ̀, òun yóò sì máa gbé ọ̀dọ̀ rẹ̀ títí tí yóò fi rọ́kọ. Ǹjẹ́ báwo ni ó ṣe padà ṣẹlẹ̀? Báwo ni ipa wo ni àbúrò Adémídé, ìyẹn ìyá Yọ̀mífẹ́, kó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Láìpẹ́ láì jìnnà, Yọ̀mífẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn olùkọ́ rẹ̀, ìyẹn Adétọ́lá, tí ó sì rí pé Adétọ́lá àti màmá òun wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara wọn, wọ́n ti ń láìkì ara wọn. Even ní ọjọ́ tí Yọ̀mífẹ́ ṣe ọjọ́ ìbí ọdún 12, ọjọ́ yẹn ni ọ̀nkú Yọ̀mífẹ́, ìyẹn Adétọ́lá, ló kọ́kọ́ wá sí ilé wọn tí ó sì mìtì màmá rẹ̀. Látìgbà yẹn ni àwọn méjèèjì ti nífẹ̀ẹ́ ara wọn, tí inú wọn sì ń dùn sí ara wọn. Kò pẹ́ kó jìnnà ni àbúrò ìyá Yọ̀mífẹ́ sọ fún Yọ̀mífẹ́ pé òun nìkan ni ó lè bá ìyá rẹ̀ sọ̀rọ̀, nítorí pé ìyá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi, ó sì nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàn. Ó bá ìyá rẹ̀ sọ̀rọ̀ kó wá ọkọ míì. Kódà òun gan ló lọ bá ọ̀nkú rẹ̀ sọ̀rọ̀, tí ọ̀nkú rẹ̀ sì gbà sí lẹ́nu láti fẹ́ màmá rẹ̀. Ọ̀dọ̀ kọ́pà ó fẹ́ ọ̀nkú, ṣùgbọ́n ọ̀nkú kò tiẹ̀ wo bẹ̀ rárá. Ó ní ìyá Yọ̀mífẹ́ ni òun fẹ́ràn. Kí ló padà wá ṣẹlẹ̀? Báwo ni ọ̀rọ̀ ṣe lọ? Ǹjẹ́ ìyá Yọ̀mífẹ́ padà fẹ́ ọ̀nkú Yọ̀mífẹ́, ìyẹn Adétọ́lá? Ǹjẹ́ ọ̀rẹ́ rẹ̀ padà lọ́wọ́ sí i? Báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́? Ẹ ó bu gbogbo ẹ̀ ní apá kejì sinimá olùkọ́ mi yìí. Lẹ́yìn ìgbà tí Yọ̀mífẹ́ bá ọ̀nkú rẹ̀ sọ̀rọ̀ tán, tí ọ̀nkú rẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ màmá rẹ̀, àtìgbà yẹn ni àwọn méjèèjì ni wọn ò ti fún Yọ̀mífẹ́ ní attention mọ́. Kí ẹ sì mọ̀ pé ọmọdé ni Yọ̀mífẹ́,
àwọn méjèèjì wọ́n máa ṣe loving you nínú ilé, wọn ò ráyè Yọ̀mífẹ́ mọ́. Gbogbo ìfẹ́, ẹ̀bùn àti gbogbo attention tí wọ́n ń fún Yọ̀mífẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí kankan mọ́. Ṣàdédé ni Yọ̀mífẹ́ bá ti ara rẹ̀ mọ́lé lọ́jọ́ kan, ó kọ lẹ́tà sí màmá rẹ̀, ó sì ṣera rẹ̀ léṣe, ó fẹ́ pa ara rẹ̀. Ǹjẹ́ Yọ̀mífẹ́ padà pa ara rẹ̀? Ǹjẹ́ Yọ̀mífẹ́ padà kú? Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ láàrin Yọ̀mífẹ́ àti ìyá Yọ̀mífẹ́ pẹ̀lú ọ̀nkú Yọ̀mífẹ́ lẹ́yìn ìgbà tí ọ̀nkú Yọ̀mífẹ́ propose sí màmá Yọ̀mífẹ́ ìyẹn Adémídé? Ẹ bá gbogbo ìdáhùn sí ìbéèrè wọ̀nyí ní apá kejì sinimá tuntun Olùkọ́ mi. Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Wọ́n ní ẹni tó bá bímọ kó tọ́ ọmọ. Ẹ má fi iná sórí òrùlé sùn. Ẹ má ti torí pé ọmọ kan lẹ́bí kẹ́ wá fi ayọ̀ fọ́ wọn lórí. Ǹjẹ́ ìwà tí Yọ̀mífẹ́ wù nínú sinimá yìí, ǹjẹ́ ó dáa àbí kò dára? Ǹjẹ́ bí ìyá Yọ̀mífẹ́ ṣe tọ́jú Yọ̀mífẹ́, ǹjẹ́ ìwà tó dára ni àbí kò dára? Ǹjẹ́ ìyá Yọ̀mífẹ́ ló ṣe ìwà tó wù díẹ̀ káàtó tó jẹ́ kí Yọ̀mífẹ́ ṣera rẹ̀ léṣe tó fi dá ẹ̀mí ara rẹ̀ légbodò? Ẹ kọ́mẹ́ǹtì ká mọ èròǹgbà yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ǹjẹ́ ẹ̀kọ́ wo ni sinimá yìí kọ́ wa? Ó kọ́ wa wípé ká nífẹ̀ẹ́ ọmọ wa, ṣùgbọ́n ká má jẹ́ kó pọ̀ jù. Ká fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí, ká sì fi tòsì fà á mọ́ra. Wọ́n ní who be must tọ̀, ẹni bá bímọ ó yẹ kó tọ́. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.